mo sì bá fẹ́lẹ́dùmarè ọ̀gá àgbò jùlọ ọba àná ọba òní ọba ọ̀la ọba títọ́ ọjọ́ ayé gbogbo àìrírú àlá ọba tó fara tìgbé òkè ọlọ́wọ́ gbọ́dọ̀ tí ń yọ ọmọ ẹ̀ lọ́fìn kábíyèsí Elédùmarè ìbà fún gbogbo ẹ̀yin àgbààgbà ìbà ẹ̀yin ìyá mi òjijì fẹ́ afúgẹ́gẹ́ níyẹ́ kìyàn ilà ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrẹ alápòwà ìbà rẹ o. Mo rí fídíò kan lọ́sàn-án yìí ó lè ti tó bí ọjọ́ méjì àbí mẹ́ta tí fídíò yìí ti jáde ṣùgbọ́n mo rí fídíò yẹn ó bà ọ̀tá mi nínú jẹ́ díẹ̀ nítorí pé ibi tí ó bá yẹ ká ti bá ọgbọ́n tó bá jẹ́ pé àgọ̀ lèèyàn bá pàdé ńbẹ̀ àwọn bàbá wa ní a máa dùnyàn á dùnyàn wọra mi ò ní sọ́rí láti sọ ọ̀rọ̀ tí n fẹ́ sọ yìí mi dẹ̀ fẹ́ mọ nǹkan tó fẹ́ tẹ̀yìn ẹ̀ yọ màá rántí orin òṣùpá kan ó ní ìjọba ó lágbára ju gbogbo èèyàn lọ lẹ́yìn Ọlọ́run ìjọba ló kàn ṣùgbọ́n tó wá lọ ó bọ̀ ó ní kíjọba náà tó wá ṣọ́ra o nítorí pá yóò lọ títí torí bó gbọ́n bí ifá bó mọ̀ bí ọ̀pẹ̀lẹ̀ ọjọ́ kan bọ̀ tílẹ̀ máa di ọ̀gá lé ìwà lágbára lórí tó jẹ́ pé inú ilẹ̀ ni wàá wọ̀ tí wọ́n á da ẹ̀pẹ̀ bò ẹ́ bó ṣe òǹkó lówó tó bó ṣe òǹkó lọ́lá tó. Ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ ẹnjìnìà Seyi Makinde gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ṣẹ̀ wá ń yé wa gbangba wípé ọ̀tá Yorùbá ń gbogbo yín jẹ́ gómìnà Ọ̀yọ́ ọ̀tá Yorùbá òun ni ọ̀rọ̀ tí n fẹ́ sọ ẹ̀yin méjì mo fẹ́ sọ ọ̀rọ̀ ibà ṣùgbọ́n màá kọ́kọ́ yọ ju ti gómìnà Ọ̀yọ́ yìí onímọ̀ ẹ̀rọ Seyi Makinde ẹ̀ ń ṣọ̀rọ̀ aráàlú ọ̀tá aráàlú lẹ̀ ń ṣe nítorí pé èmi náà ní dárúkọ torí gómìnà yóò dárúkọ ó lóun gbọ́ pé àwọn èèyàn kan ó lọ ń disturb peace àwọn èèyàn nínú oko kò tẹ̀ nídìí kan tá à ń fi Gẹ̀ẹ́sì ṣe pé ẹni ẹ lọ ń da àwọn èèyàn láàmú ó lọ ń domi àlàáfíà àwọn láàmú níbi tán jókòó sí tán ti ń ṣiṣẹ́ ó sì jẹ́ kó yé wa wípé ó wà nínú ìwé òfin ilẹ̀ ti ìlú Nàìjíríà wípé oníkálukú ló lè gbé ìlú àbí ló lè ṣe nǹkan kan tọ́ ó tiẹ̀ dá bẹ́ ṣe kóòtì bẹ́ ṣe lọ mú ọ̀rọ̀ yẹn wá nínú ìwé òfin ti ìlú Nàìjíríà yẹn ó dà bẹ́ẹ̀. Gómìnà Seyi Makinde ẹ jọ̀ọ́ ẹ torí Elédùmarè mo fẹ́ bẹ̀ yín ní wákàtí tí ẹ bá fún mi lésì máa fẹ́ kẹ́yìn èèyàn bẹ̀kẹ́ bá mi ṣe fídíò yìí o tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bá fún mi lésì ọ̀rọ̀ tí n fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ yìí gómìnà yìí ọmọ àlelẹ̀ Yorùbá ní ẹ̀ òun ṣe Yorùbá o mi ò yọ sọ olè lo Interpol Canada mo wà Ọ̀túnba Jamiu lórúkọ mi ó kí n ṣe ọmọ kọ́lẹ̀ Yorùbá ọmọ àlelẹ̀ Yorùbá ní ẹ́ àwọn tó bí ẹ lọ́yọ̀ọ́ wọ́n fi okó jóná wọ́n fòbò jóná ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lésì tí mò ń béèrè yìí o ọ̀rọ̀ tí mò ń béèrè yìí tí o bá mú èsì ẹ̀ wá kí n rí èsì ẹ̀ o kì í ṣe ọmọ kọ́ ilẹ̀ Yorùbá wọ́n bí ẹ tó gbóyún ẹ wá ni. Àkọ́kọ́ ìbéèrè mi ni nínú ìwé òfin ilẹ̀ Nàìjíríà ibo ló wà ń bẹ̀ wípé ká ká olóko mọ́ oko ká gé ọwọ́ ẹ̀ dànù
tí ó fi ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ láti bí ọdún 4-5 sẹ́yìn tí o ò rí nǹkan kan ṣe sí, ó wà nínú ìwé òfin ilẹ̀ Nàìjíríà, òun ló ṣe rí nǹkan kan ṣe sí, wípé wọ́n lè géèyàn lọ́wọ́, wọ́n lè géèyàn lápá, wọ́n lè pààyàn. Ó wà nínú ìwé òfin ilẹ̀ Nàìjíríà. Òun ló jẹ́ pé nípínlẹ̀ Ọ̀yọ́ àìmọye ẹ̀mí ló ti sọnù. Dr. Aborode lọ, ó bọ́ta kó o ṣe fídíò rú ètò ṣe yìí, èyí ṣọmọ Yorùbá gidi o. Onímọ̀ ẹ̀rọ Seyi Makinde, ọkọ olóyún wọ́n pàdánù ní ìpínlẹ̀ Ọ̀yọ́, láwọn èèyàn jàǹkànjàǹkàn tó ń bọ́ àwọn èèyàn tí wọ́n ní ẹbí tí wọ́n ní ará, wọ́n pàdánù ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Onímọ̀ ẹ̀rọ Seyi Makinde, ó bọ́ta kó o ṣe orú fídíò tó ṣe yìí, kí n rí fọ́nrán yìí ń ta. Mo fẹ́ kó o bá mi mú wá nínú ìwé òfin ilẹ̀ Nàìjíríà wípé a lè kó màálù dé orí oko èèyàn, ká fi màálù ká fi jẹ gbogbo oko ẹ̀, gbogbo nǹkan tó gbìn, gbogbo nǹkan ọ̀gbìn ẹ̀. Ìbá lọ yá owó ní báǹkì, ìbá jẹ owó gbọ́múlé láńtà ló lọ gbà tó fi dá oko, tó ń wòye pé kóun jẹ èrè ní ibi iṣẹ́ tóun ṣe yòó, ńgbà tóun bá kó èrè yìí, tóun kó lọ́jà, tóun lọ tà á, òun á dá owó olówó padà, tí wọ́n sì kó màálù débẹ̀ tán fi jẹ gbogbo ẹ̀. Ṣé ibi tó wà nínú ìwé òfin nílùú Nàìjíríà? Onímọ̀ ẹ̀rọ Seyi Makinde, ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run, ẹ bá wa jù síta. Tí ẹ bá rí àwọn ìbéèrè yìí dáhùn, ọmọ àlè ní yóò ẹ̀ ṣọmọ kan lẹ̀ Yorùbá. Ṣókí lọ́bẹ̀ oge ní fọ́nrán tí mò ń ṣe lọ́wọ́ yìí. Mo dẹ̀ bẹ̀ yín tẹ́ ẹ máa wo fọ́nrán yìí, mo fẹ́ kẹ́ ẹ bá mi pín, ẹ jẹ́ ó dé ọ̀dọ̀ Seyi Makinde, ẹni tó bá lè bá mi táàgì ẹ, bá mi táàgì ẹ. Màá fẹ́ kó gbé mi lọ sí ilé ẹjọ́ pẹ̀lú fídíò tí mò ń ṣe yìí. Èmi fúnra mi á tó tọ́jú ẹ̀ kó má bàa sọnù, nítorí pé wàá gbé mi délé ẹjọ́, màá mú fídíò ẹ̀ tó ṣe, màá gbé síta, màá wá gbé tèmi síta. Àwàjọ máa béèrè ìbéèrè lọ́wọ́ wa. Ó lójú ẹni tẹ́ lè fìyà jẹ nílùú Nàìjíríà bí irú àwa kọ́. Onímọ̀ ẹ̀rọ Seyi Makinde, ìbéèrè tí mò ń béèrè yìí ẹ gbọ́dọ̀ dá mi lóhùn ẹ̀. Ẹ má jò pẹ́, ẹ má jò jìnnà. Ẹ gbọ́dọ̀ bọ́ síta kẹ́ ẹ tún fídíò míì ṣe, kẹ́ ẹ fi fún mi lésì ọ̀rọ̀ yìí. Ibi tí ó wà nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà wípé ká kó màálù lọ sóko èèyàn, ká pa ẹni tá bá bá lóko tó bá sọ̀rọ̀, ká kó màálù lọ sóko ẹ̀, ká fi jẹ oko ẹ̀ dànù, ká ba gbogbo nǹkan ẹ̀ jẹ́. Àfẹ́ mọbi tó ti rówó, tó bá sọ̀rọ̀ wípé a kó màálù wá sóko òun, ká gé apá ẹ̀kan sílẹ̀, ká sọ́dà lápá kan. Gbogbo àwọn tí wọ́n ti sọ di aláàbọ̀ ara láti bí ọdún 4-5 sẹ́yìn, Onímọ̀ ẹ̀rọ Seyi Makinde, mélòó nínú wọn lẹ ti fi sí orí kí náà ti ń pè é, lórí àkáǹtì yín tẹ̀ ń fún lówó lóṣooṣù? Ẹ ṣe èèyàn gidi. Orú yín yóò yẹ láwùjọ. Àwọn èèyàn náà jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́, ẹ wuyo, ó ti lé lóṣù báyìí tán ti wà ń bẹ̀. Ẹ tẹ̀ lé bọ́ síta kẹ lanu yín, kẹ sọ orú ọ̀rọ̀ játijàti, ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín bí ìgbà tó ẹ̀rọ ń jáde nínú gọ́tà ni. Ẹ tó kó ń bẹ́ẹ̀, ẹ rí tí wọ́n fojú yín rí nínú ìlú. Irú yín lẹ máa ń kó lórí ipò tẹ̀lé rìn láàrin ìlú nítorí ìwàkiwà ara yín. Mo sọ ilé ìmọ̀dúná, mi ìfẹ́ kó jù báyìí lọ, ìmí ìtúnbọ̀ yóò dáa fún wa.